fún gbogbo ọ̀dọ́ pàápàá jùlọ ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ́ ké ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ́ fóònù ẹ ṣe nǹkan ṣe ìkan nínú àwọn ọlọ́pàá ti lérí pé tóun bá ti rí fóònù lọ́wọ́ yín tẹ́ ẹ ṣe fídíò òun máa pa yín ni o. ó ní 26 in service òun ò ní láárí òun ò ní gá òun ò ní go ṣé àìní láárí àìní gá àìní go sórí ìwà náà wọ́n fẹ́ gbélé báyìí ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pa wá tán báyìí. ẹ̀yin ọba ìsì ẹ̀yin ọ̀dọ́ là ń gba ẹ jẹ́ ká ṣọ́ra wa àwọn ọlọ́pàá yìí depression wà lára wọn. ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin tàbí tá a gbé jáde nínú obìnrin tó bá ta sí àgẹ̀rẹ̀ òun á gbẹ̀mí ẹ̀. ó wá tún wá ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá ọlọ́pàá fúnra yín tẹ́ ẹ jẹ́ inspector general of police lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ẹ pẹ̀lú ẹni tó máa lọ sìnkú ẹni tóun bá pa yẹn. Any day when I did work duty as an officer, I did with my rifle, I did work. Make somebody video me. Make that oga when give an order, someone at the video us. He go do your burial for you. He go bury you. Now he go bury you. So bad the numbers of how many una be una go kick away. Now he go bury una. Allah. They burn anybody where video me when I'm on duty, performing my lawful duty in Nigerian government, Nigerian police for 26 years. I would suffer. ṣé ẹ ti gbọ́ ọkọ̀ tọ́gbẹ̀ni tó sọ ṣé ẹ rí i pé ọ̀gbẹ́ni sọ̀rọ̀ pẹ̀lú depression ó wá ń ṣẹlẹ̀ wípé bẹ́nikẹ́ni bá ta sí àgẹ̀rẹ̀ òun àpá. mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ọ̀gá ọlọ́pàá inspector general of police Mr. Olatunji Ridwan Disu ṣó yẹ kírú ọlọ́pàá yìí ṣó yẹ kó wà nínú ọlọ́pàá ṣá. ẹ má jẹ́ kí wọ́n gbẹ̀mí wá tẹ́ bá ti dọ́dọ̀ ọlọ́pàá ẹ má mú fóònù sọ̀wọ́ o ẹ má mú fóònù sàkú àyà o wọ́n máa lérò pé ẹ ṣe fídíò wọn ni o ẹ má jẹ́ kí wọ́n pa yín tán o ẹ̀yin ògùn ọ̀la ògo yín ò ní wọ mi o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ìgbẹ́gọ́gọ́ náà ní ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń wò wá ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Bracket òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí TikTok òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa comment kẹ́sì bá wa share fọ́nrán wa yìí ojú tẹ fún wò wá kò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ṣé ẹ rí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kí oníkálukú wa tá a ní ọmọkùnrin ká máa kọ́pì líǹkì fọ́nrán yìí ká máa paste ẹ̀ sí wọn lórí WhatsApp ká sì máa share fídíò yìí káàkiri lágbára Ọlọ́run ọba a ò ní fojú sunkún àwọn ọmọ wa o. Inspector General of Police of Federal Republic of Nigeria Mr. Olatunji Ridwan Disu PSC ẹ jọ̀wọ́ ẹ má fojú lásán wo ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ẹ má fetí lásán gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ẹ bá wa fi gbogbo ara gbọ́ o ẹ bá wa fi gbogbo ojú wò ó kẹ́ ẹ bá wa fi gbogbo etí yín kẹ́ ẹ bá wa fi gbọ́ a fi Ọlọ́run ọba bẹ̀yìn torí kò sẹ́ni tó máa gbàdúrà kóhùn bímọ kóhùn pàdánù ọmọ tí òun bí àwọn kan máa pòwe wọ́n máa sọ wípé béèyàn bá lóyún oṣù mẹ́sàn-án tóyún ẹ bá bàjẹ́ obìnrin yẹn gbọ́dọ̀ mọ̀ lára wípé nǹkan ṣe òun ó gbóyún oṣù mẹ́sàn-án sínú ó bímọ yẹn ó wá bí lókù
tàbí lẹ́yìn ìgbà tó bí tán ọmọ yẹn dòkú, obìnrin yẹn gbọ́dọ̀ máa ronú gbogbo ìgbà, torí gbogbo ìgbà tó bá ti rí ẹni tí wọ́n jọ lóyún ẹ̀ nígbà kan náà, a máa wò pé tó bá jẹ́ pọ́nmọ òun náà kú, òun àti eléyìí lọ́jọ́ máa jẹ́ irọ́, lọ́jọ́ máa jẹ́ ẹgbẹ́ kan náà. Kí ló jẹ́ kí a sọ irú ọ̀rọ̀ tí a sọ yìí? A rí ọlọ́pàá kan tó fi fọ́nrán kan síta tí ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan. Àwọn ọ̀rọ̀ tí ó ń sọ yẹn, ó ń sọ àtẹ̀mọ́ wípé ọlọ́pàá yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú depression, ó sì wà lérí wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin tàbí tá a gbé jáde nínú obìnrin tó bá ta sí àgẹ̀rẹ̀ òun á gbẹ̀mí ẹ̀. Ó wá tún wá ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá ọlọ́pàá fúnra yín, tẹ́ ẹ jẹ́ inspector general of police lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí, ẹ pẹ̀lú ẹni tó máa lọ sìnkú ẹni tóun bá pa yẹn. Kí ni ọ̀rọ̀ tó sọ ni wípé ó ní òun ti gbọ́ tí ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ẹ̀yin gangan fúnra yín, Mr. Ọlátúnjí Ridwan Dísù, tó fún àwọn èèyàn láṣẹ wípé tọ́lọ́pàá bá fẹ́ gbowó lọ́wọ́ anybody kí wọ́n máa ṣe fídíò ẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìrìn jìnnà, torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò má dùn lẹ́nu wa, kó má dàbí wípé àparọ́ mú ẹni yẹn. Ẹ jẹ́ kí a fi fọ́nrán yẹn wò yín, kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ wo gbogbo nǹkan tàbí kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ nínú fọ́nrán yẹn. Ẹ kú kalẹ̀, ojú tẹ fún wòwà kò ní fọ́. Fọ́nrán náà rèé. Any day when I dey work duty as an officer, I dey with my rifle, I dey work, make somebody video me, make that oga when he give una order say una dey video us, he go go do your burial for you, he go bury you, na he go bury you. The numbers of how many una be una go kick away, na he go bury una. Allah, they burn anybody well. Video me when I'm on duty, performing my lawful duty in Nigerian government, Nigerian police for 29, 26 years. We dey suffer. They suffer every time, every day suffer. Uniform, na not fit buy nothing, na fit do for, na not fit give us, na not fit do anything. Na not fit no accountability for us for any life. Who die to if not be this one, the IG when just come new now. Begin they try to amend things. They help people. Look at people when their papa don't die since how many years. Who they this IG enter now? Begin give them their insurance, give them their benefit. Just the walk, monkey the walk, babu the chop. All my body na bullet shot, gunshot, na full am. See they suffer, they look at my body. You think I was born like this? This is a gunshot. They burn anybody well. Just carry your camera. Watch me well, oh. Carry your camera. Come around anywhere I dey. Come mistake video. If you don't know, I'll clear everybody down. The whole full boss. Anywhere, if except the person not stand near you when they video, I'll clear everybody down. I swear to God, if I not do it now, I die. They burn anybody, Papa well. Come and video me. That guy when tell you that police officer give you order to the video policeman on duty. Oh yeah. Now chop on nyash. Now see wahala. Now see problem. Problem go rob on a generation. Cause this idiot one not go anywhere. Now not fit go learn work. Now not fit do anything. Now police body not get power. Why not go the video soldier? Where did they work there? The DSS are no. Police will carry wahala for head. Every time problem will kill you now. Honorable Mr. Inspector General of Police. Ṣé ẹ ti gbọ́ nǹkan tọ́gbẹ́ni tó sọ? Ṣé ẹ rí i pé ọ̀gbẹ́ni ń sọ̀rọ̀ pẹ̀lú depression? Ó wá ń ṣẹlẹ̀ wípé bẹ́nikẹ́ni bá ta sí àgẹ̀rẹ̀ òun àpá. Mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ọ̀gá ọlọ́pàá Inspector General of Police Mr. Ọlátúnjí Ridwan Dísù. Ṣó yẹ kírú ọlọ́pàá yìí
ṣó yẹ kó wà nínú ọlọ́pàá ṣá. ìbéèrè kejì ṣó yẹ kí irú ẹni yìí kó wà láwùjọ ènìyàn ṣá. ìbéèrè kẹta ṣé irú ẹni yìí kò lè bá àwọn báńdíìtì àwọn kidnapper ṣiṣẹ́ papọ̀ ṣá. ìbéèrè kẹrin ṣé irú ẹni yìí kò lè máa fi ìbọn rẹ́ǹtì fún àwọn adigunjalè. ìbéèrè karùn-ún ṣé irú ọlọ́pàá yìí kò lè pa arìnrìn àjò tó ń bọ̀ bójú ń bọ̀ láti ìlú òyìnbó ni wọ́n wá rí i pé ìlú òyìnbó ló ń bọ̀ wọ́n ní kó sí búùtù ẹ̀ wọ́n rí i pé dọ́là ló wà lẹ́yìn búùtù ẹ̀ tàbí inú briefcase ẹ̀ ṣé irú ẹni yìí kò lè parú ẹni bẹ́ẹ̀. oríṣiríṣi èrò ló wá sínú mi oríṣiríṣi ọ̀rọ̀ ló wá sí ọkàn mi. Inspector General of Police of Federal Republic of Nigeria Mr. Olatunji Ridwan Disu ẹ bá wa wá nǹkan ṣe sí irú ọ̀rọ̀ yìí o torí irú ọlọ́pàá yìí kò tọ́ láwùjọ. ìyà tó bá tọ́ sí ẹni tó jẹ́ lẹ́sẹ̀ ẹ fi jẹ́ ẹ má jẹ́ kọ́lọ́pàá yìí máa gbébọn dání mọ́ o. ọlọ́pàá yìí á pa gbogbo èèyàn o. ọlọ́pàá yìí á gbẹ̀mí àwọn èèyàn o. ẹni tó tọ́ sí gómìnà lẹ́yìn wọ́n ọ̀la ẹni tó tọ́ sí president lẹ́yìn wọ́n ọ̀la ẹni tó tọ́ sí sénátọ̀ lẹ́yìn wọ́n ọ̀la ọlọ́pàá yìí á pa o. ọlọ́wọ́n ò ní jẹ́ kí ayé wa kó bàjẹ́ kó tó dáa. ẹ̀yin èèyàn wa ẹ bá pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódóko torí ẹ̀ mo ti wá fẹ́ sọ fún gbogbo ọ̀dọ́ pàápàá jùlọ ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ́ ké ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ́ fóònù ẹ ṣe nǹkan ṣe ìkan nínú àwọn ọlọ́pàá ti lérí pé tóun bá ti rí fóònù lọ́wọ́ yín tẹ́ ẹ ṣe fídíò òun máa pa yín ni o. ó ní 26 in service òun ò ní láárí òun ò ní gá òun ò ní go ṣé àìníláárí àìnígá àìnígo sórí ìwà náà wọ́n fẹ́ gbélé báyìí ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pa wá tán báyìí. ẹ̀yin ọba ìsì ẹ̀yin ọ̀dọ́ là ń gba ẹ jẹ́ ká ṣọ́ra wa àwọn ọlọ́pàá yìí depression wà lára wọn ẹ má jẹ́ kí wọ́n pa wá ẹ má jẹ́ kí wọ́n gbẹ̀mí wá tẹ́ bá ti dọ́dọ̀ ọlọ́pàá ẹ má mú fóònù sọ̀wọ́ o ẹ má mú fóònù sàkú àyà o wọ́n máa lérò pé ẹ ṣe fídíò wọn ni o ẹ má jẹ́ kí wọ́n pa yín tán o ẹ̀yin ògùn ọ̀la ògo yín ò ní wọ mi o ẹ̀yin ẹ̀yẹ wa ojú tẹ́ fi ń wà kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ bá pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódóko ó kódóró ọ̀rọ̀ ní mídíà ire o.